ẹlòmíín wa ọ̀pọ̀ yín lẹ́nu lọ́sọ̀ọ́sẹ̀ pé wòlíì ló ń darí yín tí wòlíì yín àwọn wòlíì yín sì rí àwọn wòlíì aláfọ̀ṣẹ àwọn wòlíì alágàdàgodo àwọn wòlíì wọ́n máa ń fi àdá fárun abẹ́ àdá kì í ṣe abẹfẹ́lẹ́ àdá àwọn wòlíì sáláàkín àwọn yẹn ló kó àwọn ọmọ ẹ sábẹ́ ọmọ tiẹ̀ tó wá gbà yẹn rere nítorí pé lóun ò tẹríba fún wòlíì ó ṣépè fún intẹ́sì máa ń ṣe nìyẹn mo ń bọ̀ wá ṣàlàyé ewu tó wà ní ẹ̀sìn fún yín ó wà ní ẹ̀sìn yìí so yẹ kó sẹ máa pẹ́ kúbẹ́kúbẹ́ sẹ kẹ́ kó máa la yájú lè kiri torí pé o fẹ́ gbàdúrà torí pé wàá ló láfarawé bẹ̀ wá bí ọlọ́run ó láfarawé ni ó láfarawé ni tógun bá dìde ṣe ó lérè tí wàá sá tógun bá dìde ṣe ó lórí òkè tí wàá gùn ó lè wọ yàrá kó kúnlẹ̀ kó gbàdúrà ó lè dúró níwájú yẹn kó bá ọlọ́run sọ̀rọ̀ kọ́kàn ẹ̀ ó balẹ̀ nítorí pé ẹlẹ́sìn ni ọ́ agbára kan ń bẹ tí Jésù Kristi fún wa tá a fi di ọmọ Ọlọ́run agbára kan ń bẹ tá a ní tẹ́sù fi mọ̀ wípé a kì í ṣe tòun mọ́ bẹ́ẹ̀ ni agbára kan ń bẹ nínú ayé àwọn ọmọ Ọlọ́run nínú ayé àwọn aránṣẹ́ Ọlọ́run tá a jẹ́ tọ́ Ọlọ́run tẹ́sù fi mọ̀ pé eléyìí kì í ṣe tara kì í ṣe àwọn kò sí ó ti kó mọ̀lẹ́bí mi kì í ṣe ti tèmi.